ẹ̀yin Ọ̀yọ́ àsìkò ọ̀rọ̀ yín tó. Sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí màá sọ lónìí ó ṣeé ṣe kẹ́ ní kí n má wọ̀lú Ọ̀yọ́ wa mọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí bàbá IDS Àfọ̀njá ó ṣeé ṣe kẹ́ ní kí n má wọ̀lú Ọ̀yọ́ wa mọ́, ṣùgbọ́n agbára yín ọ̀ka ọ̀dẹ bàbá yín là ní dé. Bẹ́ẹ̀ ni nígbà tá a bá dẹ̀ délé bàbá yín ẹ̀ sáà ní pé ká má wọ̀lú bàbá wa. Ìràwọ̀ ńlá já lọ́yọ̀ Aláàfin. Ọjọ́ kan là á joyin, ọjọ́ kan là á jàdùn, ọjọ́ kan là á sùn tá à ní jí mọ́ tí náà ò dilẹ̀ lẹ́yìn asunsun jẹ. Ikú àlèmọ́ntò, ikú tí ì jẹ́ ká dágbére fẹ́ ni ẹni, ikú tí ì jẹ́ kọ́kọ́ ó dágbére fún yàwó, ikú tí ì jẹ́ kíyàwó dágbére fọ́mọ, ikú tí ì jẹ́ kọ́ lówó dágbére fún owó ẹ̀, ikú tí ì jẹ́ kọ́ lọ́lọ́ dágbére fọ́lá ẹ̀. Tó bá ṣe pé kú bá wá ń gbowó tòótọ́, sọ yẹ kí olówó máa kú, tálíkà nìkan ni ọba mọ̀mọ́ rọrùn. Tó bá ṣe pé ikú bá ń wo ọlá, ikú ò ní pa ọba àlú. Tí ikú bá wá ń wo ipò, sọ yẹ kí ikú ó pa gbogbo àwọn tó ń bẹ nípò láyé. Ọ̀gá o. Ṣùgbọ́n gbà tí ikú ti pe ànábì Muhammad, tí ikú pa Jésù Kristi, gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n wá sáyé gbogbo wọn kú, tàwa nìkú ò lè pa. Irinwó, wàláhì irinwó, àjànàkú sùn bí òkè. IDS Àfọ̀njá bàbá kú. Yóò mọ ìyá àwọn èèyàn lẹ́nu wípé kí ló dé tí Àjàmbàdàn sọ̀rọ̀ lórí IDS Àfọ̀njá. Ẹ̀yin Ọ̀yọ́ àsìkò ọ̀rọ̀ yín tó. Sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí màá sọ lónìí ó ṣeé ṣe kẹ́ ní kí n má wọ̀lú Ọ̀yọ́ wa mọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí bàbá IDS Àfọ̀njá ó ṣeé ṣe kẹ́ ní kí n má wọ̀lú Ọ̀yọ́ wa mọ́, ṣùgbọ́n agbára yín ọ̀ka ọ̀dẹ bàbá yín là ní dé. Bẹ́ẹ̀ ni nígbà tá a bá dẹ̀ délé bàbá yín ẹ̀ sáà ní pé ká má wọ̀lú bàbá wa. Ṣùgbọ́n àsìkò rèé tó yẹ kí kálukú ó pe orí rẹ̀, kó pe orí rẹ̀, kó pe Ọ̀dọ̀fin àti Àró kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí kálukú ó yẹra rẹ̀ wò. Gbogbo ẹ̀yin ọmọ bàbá olówó, àsìkò rèé tó yẹ kẹ́ ẹ ronú yín, àsìkò yẹ tó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe nígbà táwa gbọ́njú nílùú Ọ̀yọ́ Aláàfin tẹ́ ẹ fi ń pe Ọ̀yọ́ ní ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Lóòótọ́ ni Ọ̀yọ́ ń jẹ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrí ńgbà náà, torí pé Ọ̀yọ́ ní àwọn nǹkan ńláńlá, àwọn nǹkan àlùmọ́ọ́nì, àwọn èèyàn ńláńlá tó ṣe wípé tàṣírí yìí bá fẹ́ tú ẹ lọ rí sábà. Nínú olówó Ọ̀yọ́ ńgbà náà Alhaji Bismillah bẹ́ẹ̀. Nínú olówó Ọ̀yọ́ ńgbà náà Àǹkúrí Mọ́gàní Dúníyàn bẹ́ẹ̀, Alhaji Aṣelẹ́bẹ́. Nínú olówó Ọ̀yọ́ nígbà náà IDS Àfọ̀njá, Alhaji Báráyé, Ìkà Òṣùwọ̀n. Nínú àwọn olówó Ọ̀yọ́ àwọn tá a lè dáko díẹ̀ nù, àwọn Alhaji Rafiu Akínọlá, àwọn Ajíṣafẹ́, Alhaji Moshood Ajíṣafẹ́, Ajíṣafẹ́ Ajínáwó ọlá, ajífi kùtùkùtù bọ́ra sílẹ̀ sóbìnrin lóore. Nínú àwọn olówó Ọ̀yọ́ tá a lè tọ́ka sí tí wọ́n jẹ́ òpó tilẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin, Alhaji Kúnlé Ṣítù, ara àwọn olówó tá a lè tọ́ka sí ìlú Ọ̀yọ́ ńgbà náà ni. Wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tí mò ń sọ yìí, gbogbo kálukú lọ́lọ́mọ nílùú Ọ̀yọ́ o. Bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ń ṣayé láàfin ọba. Kálukú àwọn tí mò ń sọ yìí, àdúgbò kọ̀ọ̀kan tọ́lọ́ ń gbé kálukú sí, kálukú náà ń ṣègbésí ayé ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mi ò lè gbàgbé bàbá Adéṣọ̀kan tí wọ́n ń control tóògèètì Ọ̀yọ́ sí Ìbàdàn nígbà náà lọ́dún pípẹ́ sẹ́yìn. Gbogbo ẹ̀yin ọmọ tí àwọn tí mo kálẹ̀ wá fi ilẹ̀ lọ, kálukú wá lọ gbògbésí ayé bàbá ẹ̀.
kí kálukú náà wá lọ wo ìgbésí ayé tó wọn ọmọ ń lò lónìí. Ọwọ́ ayẹkẹ́yìn ọmọ tálíkà ẹgbẹ́ mi ó yẹ kẹ́ ẹ rorí kẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe, kẹ́ ẹ kọ́gbọ́n, ṣe bí wọ́n ní tíṣin ò bá là ó yẹ kọ́ ọmọ inú rẹ̀ ó là. Ẹ wá wò ìgbésí ayé tí gbogbo àwọn bàbá yìí lò. Kálukú lọ la nígbésí ayé rẹ̀ lápẹẹrẹ o. Ẹlòmíì kú tán, gbogbo ogún tó fi ilẹ̀ jogúnjogún ọ̀tẹ́ ni ogún gbé, àtọmọ àtogún àgbúrò kankan mọ́. Ẹlòmíì kú tán, à ń gbúrò ọmọ àgbúrò ogún mọ́. Ẹlòmíì kú tán, ogún rẹ̀ sì ń exist, ọgbọ̀n rẹ̀ ń exist, kódà 40 rẹ̀ ń exist nínú ayé. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ṣé rí pé jogúnjogún ọ̀tẹ́ ni ogún gbé? Ìyẹn kí mo fẹ́ yọ lò. Ẹ̀kọ́ púpọ̀ wà lára gbogbo àwọn bàbá yìí. Ẹ jẹ́ ká mú látòrí Alhaji Ajíṣafẹ́ Moshood. Alhaji Ajíṣafẹ́ tọ́ ọmọ ó rọ́mọ tọ́. Gbogbo ìgbà táwọn kan ń kọ́lé tí ń rọkọ̀, Alhaji Ajíṣafẹ́ ń ra ọmọ ni, ń kọ́ ọmọ ni, ń tọ́mọ ni. Kì í ṣe gbogbo ẹni tó tọ́mọ ló jèrè ọmọ o. Ṣùgbọ́n gbogbo ẹni tọ́rọ ọmọ tọ́ka sí tó jèrè ọmọ lónìí Alhaji Moshood Ajíṣafẹ́ wà ń bẹ. Àwòkọ́ṣe rere táwọn ọmọ wọn jẹ́ ló jẹ́ ká máa sọ nípa wọn lénìí. Alhaji Alao Bisimilahi, àwòkọ́ṣe rere àti tó filẹ̀ tí sì ń exist ló jẹ́ a máa sọ nípa tiwọn náà lénìí o. Bẹ́ẹ̀ làwọn bàbá kọ̀ọ̀kan nílùú Ọ̀yọ́ Aláàfin. Níjọ́ tí mo gbọ́ pé àwọn ọmọ Alhaji Moshood Ajíṣafẹ́ àwọn náà ní Dynasty Radio, inú mi mọ̀ dùn o. Tí ò sí rédíò kankan nílùú Ọ̀yọ́, àwọn ọmọ Alhaji Moshood Ajíṣafẹ́ wọ́n wá gbé rédíò station sílùú Ọ̀yọ́ Aláàfin. Ní títí ń tì wá lójú, wọ́n dá Tìbà rédíò lẹ̀, wọn ò rí kọ́ parí. Ọ̀yọ́ Mèsì rédíò, wọn ò rí kọ́ parí. Wọ́n wá dá Dynastic Radio, àwọn ọmọ Ajíṣafẹ́. Yàtọ̀ fún gbogbo àrà tí wọ́n ti dá, mo fẹ́ lè sọ pé 75% òṣèré tó dìde lọ́yọ̀ Aláàfin lónìí agbára Ajíṣafẹ́ kọjá. Torí pé ilé rẹ̀ ni la fi ń confuse àwọn tíátà ní nǹkan bí ọdún 15 sẹ́yìn pé a nílé tẹ̀lé fi ya fíìmù, ilé Ajíṣafẹ́ là ń lò. Àti ilé Alhaji Rafiu Akínọlá, àti ilé Engineer Raji. Ẹ wá wo ìgbésí ayé Ajíṣafẹ́ lénìí nínú ìwé ìtàn. Tí wọ́n bá ń kọ ìwé ìtàn lórí Ọ̀yọ́ Aláàfin, táwa ìbá lọ tán wọ́n kọ orúkọ Ajíṣafẹ́. Mélòó ni wọ́n kọ orúkọ bàbá rẹ̀ nínú àwọn olówó ìgbà náà? Ajíṣafẹ́ wá lò ìgbésí ayé fáà, ó wá fi ayé lẹ̀ fọ́mọ. Àwọn ọmọ wa ń dára rí lẹ́yìn rẹ̀. Ṣé bẹ́ẹ̀ lórí lẹ́yìn bàbá tiyín náà? Ẹ̀yin gangan fúnra ara yín tẹ̀ ń lò ìgbésí ayé lọ́wọ́ lénìí yìí. Kí là túbọ̀ tán yín tẹ́ ẹ bá lọ tán? Kí la fẹ́ sọ nípa yín? Èmi ò ní dákọ ẹnìkan o. Àwọn tí ń dàkọ mo ti dárúkọ. Ẹ wá wo IDS Àfọ̀njá. Ẹ wo yejú ẹni tó tara IDS Àfọ̀njá dìde lọ́yọ̀ Aláàfin nígbà táwa agbọ́njú bá owó lọ́wọ́ bàbá yẹn ni. Let's forget Alhaji Haruna Ìṣọ̀lá Eléwì. Ìgbà táwa ń gbọ́njú bọ̀ àwọn ti ẹ̀sẹ̀ alága council. IDS Àfọ̀njá lónìí, ẹ wo yejú àwọn tó sponsor. Ẹ wo yejú ẹni tó tara IDS Àfọ̀njá tó fi ní certificate ìwé lọ́wọ́. Ẹ wo yejú olówó tó dìde látara IDS Àfọ̀njá. Ẹ wo yejú ọlọ́lá, ẹ wo yejú ẹni tó wà ń pò tó sì pé látàrí IDS Àfọ̀njá ni ló fi dépò, ni ló fi dọlọ́lá. Tí wọ́n bá ń sọ̀rọ̀ IDS Àfọ̀njá ìsẹ́ni jẹpẹrẹ nílùú Ọ̀yọ́ Aláàfin. Ṣùgbọ́n tí kì í bá ṣe pé ikú ò lójútì, kò yẹ kó jẹ́rú IDS. Ọ̀yọ́ kódà ó yẹ kẹ́ ẹ tilẹ̀kùn mọ́ rí gbogbo yín pátá. Àtẹni tó èmi ò jẹ́ 1 náírà rẹ̀ rí o, bàbá yẹn mi jẹ́ 1 náírà wọn rí. Ṣùgbọ́n ìròyìn tọ́yọ̀ ń ròyìn nípa bàbá yìí àtolówó àti tálíkà, kò sí ẹ̀dá kan àfẹ̀dá tí ó bá gbẹ̀sẹ̀. Ìmọ̀ àárín wọn àtọ́lọ́hun o, ìmọ̀ àárín wọn àtọ́lọ́hun.
ṣùgbọ́n àárín òun àtàwọn èèyàn ní tí à ń gbọ́ nípa IDS Àfọ̀njá ó tó ẹ̀kọ́ fún gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin. Àfẹni tí ọba fojú kan IDS Àfọ̀njá báyìí ni bàbá yẹn ò ní ràn lọ́wọ́. Tí ó dẹ̀ kì í ṣe ẹ̀dá tó ń fi kan gbà kan. Tó fi máwọn stúdẹ̀ǹtì tán jálejò tán kàwé ní sped. Erelu tí wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀ nílùú IDS ní àwọn stúdẹ̀ǹtì ó rọ̀ lọ lé rẹ̀ yóò sì yanjú ẹ̀. Ó wá dàbí ọba tó dàlú méjì níbi tó wà bó ṣe wá lògbèsè ayé fábàdánù tó fi jẹ́ pé lọ́yọ̀ọ́ àtàgbègbè Ọ̀yọ́ kò síbi tí wọn ò ti máa IDS, kò síbi tí wọn ò ti lè tọ́ka sí IDS, kò síbi tí wọn ò ti lè sọ nípa IDS Àfọ̀njá. Orúkọ wọn wọ́n fẹ́ filẹ̀ kí ló fẹ́ kan sọ nípa rẹ̀. Bàbá fi kan gbà kan, bàbá tó ṣe pé bóbìnrin ọba mẹ́yìn lélẹ̀ ò lè ṣe lóore, bàbá tó ṣe pé bọ́ọ̀bà fẹ́ yà ló tó sọmọ lóore, bàbá tó ṣe pé tó ọba fẹ́ fọmọ ló ṣèyà rẹ̀ lóore. Àtíkù yín ò ní dá gbogbo ogun tẹ́ filẹ̀ fọmọ ọmọ gan ò jèrè rẹ̀ débi pé ọmọ gan ò jèrè ara rẹ̀ lónìí yìí. Ikú IDS Àfọ̀njá mo fẹ́ bá gbogbo ẹ̀yin tẹ́ wá wà lọ́yọ̀ tẹ́ wà láyé tẹ́ wà láàyè mo fẹ́ bá yín sọ̀rọ̀ látòrí bàbá wa Basọ̀run, bàbá wa Yusuf tó fi dórí bàbá Sáàmù Akíníkú. Ẹ má bínú pé mò ń pe gbogbo yín ló kọ ó kó iye yín mo fi ń pè yín, táìtù yín mo fi ń pè yín. Ọmọ Basọ̀run ni mí. Gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì pátá látòkè délẹ̀ including Alájà Mọ̀nsúrà Sùnmọ́nù, Àkànó, Adéyẹmí Adéníyì, Alájì Skimẹ̀, Alájì Yunus Akíntúndé. Ẹ̀yin òpó tó kù lọ́yọ̀ọ́ nù tẹ́ di Ọ̀yọ́ mú ẹ mọ́jọ́ yọ̀ da òru lójú yín. Ẹ wo iye ọdún tọ́yọ̀ ti wà lópó. Gbogbo àwọn bàbá tí mo kà lọ yẹn àwọn lòpó tó dilẹ̀ Ọ̀yọ́ mú lẹ́yìn Aláàfin tọ́rùn ò fi wo Aláàfin gbà náà. Torí pé bí wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n bá gbé commissioner of police kan dé lọ́yọ̀ọ́ lénìí tó bẹ̀rẹ̀ sí ní tẹ́tí àwọn ọmọ Ọ̀yọ́ à ń ké lọ àfin nu inú kí wọ́n ó gbé lọ tàbí kí wọ́n ó kì í lọ tí èso ọ̀nà wà àbàjẹ́ bóyá nìyẹn ń ṣàìdá ni kì í sì pé bóyá torí pé ọ̀dà máa fọwọ́ borọ́ no. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lónìí yìí bóyá nǹkan kan ni wọ́n gbé wá tí ò tẹ́ wa lọ́rùn gbogbo wa ń sunkún lọ àfin. Tá a bá wá lára kan tá a fẹ́ dá tí ò sówó tá a fẹ́ fi dá àwọn tí mo dárúkọ ẹni kálukú ń lọ sunkún bá. Àwọn IDS Àfọ̀njá, àwọn Haruna Elewi, àwọn Kúnlé Ṣítù, àwọn BNL, àwọn gbá àwọn àwo gbogbo àwọn bàbá yìí wọ́n ti wá kú tán mélòó ló kù nù wọn kò sí mọ́ kọ́ọ̀dé mọ́ ta gbogbo wọn ti lọ tán. Ẹ̀yin tó wá kúre o tẹ́ jẹ́ egun Ọ̀yọ́ ẹ̀yin náà lẹ wá gbọ́ra yín yé gbogbo àwọn bàbá tá à ń dákọ̀ yìí gbogbo wọn náà kì í ṣe pé wọ́n ń sọ̀tà Bisimilayi àti Aláàfin wọn ò jọ ṣe ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbọ́rọ̀ Aláàfin lọ́dọ̀ Bisimilayi láburú tí Bisimilayi ó tẹ̀lé wọn. Àkèrè àròbá kọ́ là ń sọ ìtàn tó sojú wa ni ṣùgbọ́n yìí ní ìsìn ẹ wá ń jàjàdíjú bíi kẹ́ ẹ para yín. Ẹ̀yin ti bá ti yín débi kan o torí gbogbo yín lẹ́tí ẹ̀ tó ti kọjá 70 tó ti kọjá 80 nù yín. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ kéékèèké tá a kù ẹ má bà ọjọ́ ọ̀la wa jẹ́. Ẹ pera yín ní tòbí ìnùbí gbogbo à ń lọlé ẹjọ́ lónìí à ń lọlé ọjọ́ lọ́la èmi mọ̀ pé tí ọba lọ́wọ́ ara lé nínú àlejò ní mọ̀ sàárẹ̀ àfọ́jù. Díẹ̀ ní Tàlàbà Ṣèyí Mákindé gọ́fìnà Ṣèyí Mákindé díẹ̀ ní Tàlàbà wọn nínú ìbejì nípa àṣòro tí ò já lọ́ba lọ́yọ̀ọ́. Alájà Mọ̀nsúrà Sùnmọ́nù, bàbá Basọ̀run, Yunus Akíntúndé bàbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pọ̀rọ̀ kan ẹ jókòó èyí tá IDS Àfọ̀njá sọ tó ṣe nígbà ayé rẹ̀ ìlà ń sọ lẹ́yìn rẹ̀ yìí kí lẹ fẹ́ ká sọ nípa tiyín tẹ́ ẹ bá lọ tán kí lẹ fẹ́ ká sọ lójú yín Ọ̀yọ́ sì ń tán lọ ojú ò sì tì yín kí kálukú yín náà tọ́ka sáwọn nǹkan rere tó gbéṣe gbogbo àwọn bàbá tá à ń sọ yìí tó bá yẹ lẹ́yìn Haruna Elewi Alhaji Haruna Elewi nìkan ni mo fẹ́ lè po pass through kọjá nínú ètò òṣèlú IDS sójoyè rí ni sá
bóyá ń gbà tí bóyá kí n tó dáyé ṣùgbọ́n mo mọye ju olóṣèlú IDS sponsor dépò. Gbogbo ẹ̀yin tí mo ń sọ yìí ìtẹ́ ẹ̀ mọ̀ ni tẹ́ bá fẹ́ sábòsí lókù tó bá di lọ́la ẹ pé ká má wọ̀ lóyún mọ́. A sọ fún yín pé a wọ̀ yọ ilé bàbá yín là ní dé. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin náà bẹ̀rù ọjọ́ tí irú kú yìí ọkàn yìí. Èmi ò rókú sí yín o ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ pẹ́ ọya ẹ kù. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí kí ni wọ́n fẹ́ sọ nípa mi? Kí ni wọ́n fẹ́ sọ nípa àwọn tó bí mi? Sọ̀gbẹ́dilé sàtàndọjà ni wọ́n ń pe màmá mi Síkírátù Èjìdé alámọ̀lá ládìkúta tó sọnù ra tó sọdọjà táwọn èèyàn ná lé ni. Ìyá mi ìsàsó lówó tálíkà Ọlọ́run ni àgbẹ̀ ní bàbá mi. Ṣùgbọ́n yìí tọ́lọ́run á gbàdúrà fún tó pè yín léèyàn tó pè yín ní nǹkan lẹ́ni ní ìsìn IDS tó yọ kúrò mbẹ̀. Today is 20 of May 2024 on the 19th lánàá IDS Àfọ̀njá jáde láyé. Akírun tán mosque Ọ̀yọ́ ni mo wà tó ká mi mọ́. Mo kírun tán ní mosque àti jáde kó wọn tó sọ pé IDS pé bàbá kú. Gbogbo jàmọ́ bá ṣe pọ̀ tó lálẹ́ mọ́ la padà sínú mosque tí wọ́n lọ ṣe fìdáwò fún. Àlejò ló pọ̀ jù náà àwọn tá a jọ ń kírun. Mo sọ́rí láti sọ bẹ́ẹ̀. Ọmọ Ìgbòho wà nù wa, ọmọ Òkè o, ọmọ Sẹ́yìn, ọmọ Ìbàràpá, ọmọ Ìbàdàn. Everybody wọ́n padà ní pé IDS Àfọ̀njá níjọ́ tẹ́yìn náà bá kú ṣe rò pé ó lè ṣèkì àwọn èèyàn ṣá. Àǹfààní wà fún yín. Téèyàn bá ń kú lẹ́gbẹ̀ẹ́ yàn Ọlọ́run ń ṣe wáàsí fún yàn ni. Àwọn ará oríṣiríṣi wà tẹ́ ẹ dá o. Ààrẹ ni tó kọ́ mini stadium, ààrẹ ni tó kọ́ mọ́sálásí jímọ̀. Ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ ṣe lásìkò tẹ́ ẹ wà níjọba nǹkan la fẹ́ béèrè. Àṣeyọrí tẹ́ ẹ ṣe lọ́yọ̀ Aláàfin tọ́yọ̀ òfin lè gbàgbé yín tí ó fi jẹ́ pé tí wọ́n bá ra àwọn àrọ́mọdọ́mọ yín wọ́n mọ̀ kàn sára sí wọn pé ọmọ Alájà Mọ̀nsúrà ó tó bẹ́ẹ̀, ọmọ Skimẹ̀ ó tó bẹ́ẹ̀, ọmọ bàbá bá sọ ọmọ Sàmúrè àfọmọ Sàmù náà, ọmọ Akíntúndé Yunus rè àfi bẹ́ẹ̀. Mélòó ni wọ́n sọ bẹ́ẹ̀ fún un yín? Àwọn àpòrí ilé ẹjọ́ tá a bá ti ń sọ pé ọba Ọ̀yọ́ ìsọba lásán, ọba èyí èso tí wọ́n lè jẹ yẹpẹrẹ tó bá ṣe pé òótọ́ ọ̀nù lẹ fi ń tò wàláhì kò ní dìjà. Tó bá ṣe pé òótọ́ ọ̀nù lẹ fi ń tò kò ní di àríyànjiyàn. Tó bá ṣe pé báwọn bàbá yín ṣe ń tò ilẹ̀ yìí náà ṣe tò kò sí nǹkan kan tí ó di wàhálà nínú oyè ọba Ọ̀yọ́ Aláàfin. Ọba ni òjá ní màmú. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lónìí ta ni kí wọ́n lọ rí sábà? Ta ni wọ́n fẹ́ lọ rí sábà? Ọ̀tọ̀ lẹ́gbẹ́ bí ọ̀tọ̀ lẹ́gbẹ́ sí. Tí Ìbàdàn bá ń ṣòṣèlú, tí Ìbàdàn tó bá dásìkò òṣèlú tó bá dáàrin kan Ìbàdàn máa ń pé bíríkótó, Ìbàdàn ó pé bíríkótó. Ìbàdàn yan ọmọ òye wọn mọ ọmọ òye pé ta la fẹ́ lò bó ṣe le tó ń jò ní ṣé Ládọjà bàbá Ládọjà sí wọn lọ wí ìdúró ẹjọ́ kó nǹkan tù mí ṣé wọn sọpọ́ọ̀tì bàbá tó kàn ní bàbá Ọlákùlẹ́yìn kí ló wá dé? Sọ́yọ̀ fẹ́ máa ṣe bí Ìbàdàn ají ṣe bí Ọ̀yọ́ láàrí. Kí ni ìtumọ̀ ají ṣe bí Ọ̀yọ́ gangan? Kí lẹ fi ń ṣe bí Ọ̀yọ́ gangan tó special tẹ́rù páwọn èèyàn ò lè ṣe bí yín? Gbogbo yín mọ impact Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá, ẹ mọ impact Aláàfin nílẹ̀ Yorùbá, ẹ mọ orúkọ tọ́yọ̀ gbé dání, ẹ mọ àṣeyọrí tí ń bẹ lọ́yọ̀. Gbogbo yín lẹ mọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ̀yin náà forúkọ rere lẹ̀ fáwọn ọmọ yín. Ẹ jẹ́ káwọn èèyàn lè sọ nípa ọjọ́ ọ̀la yín. Ẹ wò bí ikú IDS Àfọ̀njá, ẹ wò bó ṣe ṣéèkì ìlú, ẹ wò bó ṣe ṣéèkì state. Ọlọ́run o, mi mọ̀ báàrin wa àtàdí ẹ̀ ṣiṣẹ́ rí, ṣùgbọ́n mo bẹ̀ ọ́ ní wákàtí yìí tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀. Ọlọ́run bá mi fi ṣèdájọ́ lórí bàbá náà, bá mi fi ṣe ìdájọ́ lórí IDS Àfọ̀njá. Mùsùlùmí ròyìn rẹ̀, kìrìsìtẹ́nì ròyìn rẹ̀, ẹlẹ́sìn àbáláyé ròyìn rẹ̀, ọmọ inú ìlú ròyìn rẹ̀, àlejò inú ìlú ó ròyìn IDS Àfọ̀njá.
student ròyìn rẹ̀, oníṣẹ́ ọwọ́ ròyìn rẹ̀. Mi ìwà ríbi kankan tí wọ́n ti fẹnu pẹ̀gàn rẹ̀, mi ìríbi kankan tí wọ́n ti fẹnu yẹpẹrẹ rẹ̀. Likewise Alhaji Moshood Ajísáfẹ́, ìyàndá àbátàndá. Níbo ni wọ́n ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ Ajísáfẹ́ láìda? Gbogbo ibi tí Ajísáfẹ́ sì dé, àwọn ọmọ rẹ̀ kò àwọn ò torí pé àwọn ò sí Nàìjíríà, wọ́n bẹ̀rẹ̀ sí tó ní dára àrí sọ́yọ́ ni. Gbogbo ẹ̀yin tó kù tẹ́ ẹjọ́ ọmọ olówó, tẹ́ ẹjọ́ ọmọ ọlọ́lá, ẹ̀kọ́ ń tọ́ dálẹ̀ nípa yín, ẹ̀kọ́ lẹ́tà tó dálẹ̀ ló kọ bàbá yín. Ẹ má jẹ́ ó kọ bàbá yín ó parẹ́, ẹ má jẹ́ ó kọ bàbá yín ó bàjẹ́. Ẹ tó kọ ara ti yín náà sí. Ẹ̀yin tá a wá ń rí tá a ń wò lójú látòrí Alhaja Mansura, Alhaji Yunus Akíntúndé, ọmọọba Adéyẹmí Adéníyì Skimẹ̀, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mara yín, àti gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì pátápátá. Kọ́yọ̀ ò dáa, kọ́yọ̀ ò tó lásìkò yìí, ọwọ́ yín ló wà. Tọ́yọ̀ bá tún wá ń rí bí ṣe ń rí yìí náà, ọwọ́ yín náà ló tún wà. Ọ̀yọ́ máa ń lọ tó lúmi ni, sódìgbà tára lúmi bá ń wá tí ń tó Ọ̀yọ́. Ẹ̀ẹ́dẹ̀ pera yín, ẹ̀ẹ́dẹ̀ bára yín sọ̀rọ̀. Lágbájá ló bá tọ́ sí, tàmọ̀dù ló bá tọ́ sí. Ṣé torí pé wọ́n fẹ́ sìn ìlú ni wọ́n fi fẹ́ jọba ni, àbí torí àtẹnujẹ ara wọn? Ẹ̀yin tẹ́ ẹ jáfọba jẹ, ṣé torí ń tẹ́ ẹ jẹ ilẹ̀ fi fẹ́ lo lágbájá ni, àbí torí kílù ó lè bá a dá, àbí lágbájá ló lè ṣèlú? Ṣé modality tẹ́ fi mọba lẹ fi yan ọba ni, àbí fẹ́ẹ́nu? Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ máa wò pé ibi IDS lọ lónìí, gbogbo yín pátá lẹ́ lọ bẹ̀. Ibi tá láàfin Ọ̀yọ́ tàná lọ, gbogbo yín pátá lẹ́ lọ bẹ̀. Ibi tí máa mú àná tàná lọ, gbogbo yín pátá lẹ́ lọ bẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí, gbogbo yín pátá ilẹ̀ mọ ìtàn àwọn tí mo kà á lẹ̀. Ẹ̀mẹ́ tó nítàn nú wọn tí ò tán, ẹ̀mẹ́ tó tàn nú wọn tí ò tán, ẹ̀mẹ́ tó nítàn tó ti tán, ẹ̀mẹ́ tó nítàn tí ò tán. Ṣùgbọ́n gbogbo wọn wọ́n nítàn. Ìtàn kálukú ló yàtọ̀. Látòrí Àǹkúrí Mọ́gàní Dúníyà Alhaji Àṣelẹ́bẹ̀, látòrí Alhaji Bisimilahi, Alhaji Ibàráyé, Alhaji Rafiu Akínọlá, Haruna Ìsọ̀lẹ̀ Eléwì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtàjísáfẹ́, Alhaji Ajísáfẹ́, àtọlọ́run àdàbà, Ọlọ́run àdàbà ló dẹ́yẹlé, ẹ sá mọ̀ wọ́n. Alhaji Tajudeen ká máa rí ṣe, ìka ọ̀sán ńkọ́, gbogbo wọn lẹ mọ̀. Ẹ lọ wò tán kálukú, ẹ lọ wo ibi tí wọ́n bá dé, ẹ lọ wo ìgbésí ayé táwọn ọmọ wọn ń gbé lónìí, ẹ lọ wo ohun tí bàbá kálukú gbìn lẹ̀, ẹ lọ wo ohun tọ́mọ kálukú ń ká. Gbogbo ẹ̀yin náà bá gbìn lẹ̀ lónìí, ṣé mọ̀ pé gbogbo ọmọ bàbá tàn sọ yìí kò sáyé social media ń gbà wọn lò gbèsè ayé, kì í sáyé 1000 wọn lò gbèsè ayé. Ayé ọ̀pọ̀lọpọ̀ ló lò gbèsè ayé láyé 50 naira, láyé 100 naira. Wọ́n dẹ̀ ṣàyé, ọ̀pọ̀ wọn dẹ̀ ráyé ṣe, wọ́n dẹ̀ ráyé gbé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ ṣòṣèlú. Ẹni mo lè tọ́ka sí tí mo mọ̀ nínú tí ò rú mi lójú rárá, ní Alhaji Haruna Eléwì. Excuse me, tí mo pọ́n ṣalága lọ́yọ̀ọ́ secretariat gbà yìí. Most of people àwọn tí mo dárúkọ, ọ̀pọ̀lọpọ̀ òjòyè kankan. Wọ́n dẹ̀ sì gbèsè ayé, wọ́n dẹ̀ ráyé lò, wọ́n dẹ̀ ráyé ṣe, àwọn kò sì ráyé ṣe. Ojú àwọn míì náà láyé wọn ti bàjẹ́. Ojú àwọn míì láyé àwọn ọmọ wọn ti bàjẹ́. Pẹ̀lú gbogbo tí wọ́n ní. Àmọ́ èèyàn tí a ní tírélà 20, tírélà 30. Àmọ́ èèyàn tí a ní kọ́mpìnì 100, kọ́mpìnì 60. Ìwọ tó bá mọ̀ pé tí mo sọ ìkan lọ tún bẹ̀ ṣe ni. Wọ́n kàn rí ìdè mi mọ́nú o. Wọ́n kàn rí mi mọ́nú. Wọ́n dẹ̀ rò pé nǹkan kan bẹ tó lè ṣe pé ẹ̀já dáná sí lọ́rùn. Aláìbọ̀ dáná sí mi ó tún dákun tọrùn ẹni. Ajé èmi ò sọ pé ó lè ṣe. Mo rọ gbogbo ẹ̀yin tí mo dárúkọ ẹ̀. Alhaja Mansura kò ní bàjẹ́ fún yín o. Alhaji Akíntúndé Yunus ọ̀rọ̀ yín ò ní dàrú o.
ọmọọba Adéníyì Adéyẹmí ò ní jábọ́ o. Bàbá Chief Basọ̀run Ọ̀yọ́ olórí Ọ̀yọ́ Mèsì ẹ ti rúre ẹ sọ rẹ o. Bàbá Akínnekú bàbá Sáàmù gbogbo tí ń jọ Ọ̀yọ́ Mèsì pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ tẹ́ débi ó dé àtẹ̀yìn tẹ́ ẹ mọ̀ pọ̀ kàn yín ẹ lọ jókòó fẹ́ ẹ lọ pè fẹ́ padà Ajíṣe bí Ọ̀yọ́ láàrin ẹ jẹ́ kó hàn láàrin yín ẹ jókòó ẹ jẹ́ kọ́ mọ òye ó dé ẹ jẹ́ kọ́ mọ ẹ pamọ́ pọ̀ ẹ fi mọ ṣọ̀kan torí mo mọ̀ pé tó wáyé pé ẹ fi mọ ṣọ̀kan tẹ́ ẹ ti mú ìwé gidi lọ́dọ̀ gómìnà yàtọ̀ fún ìwé tẹ́ ẹ lẹ́ẹ̀mú lọ ń jò ní tí wọ́n tó ti látakò nú kò sí bó ṣe lè tóbi tó bá ti látakò nú wà láti dé. Èmi ò mọ oyè kankan o èmi ò sì pọ́ mọ oyè kan lọ́dà yìí pọ́ mọ oyè kan ní ọ̀dà ẹ̀yin lè mọ̀ bẹ́ẹ̀ ṣe yàn ẹ̀yin lè mọ̀ báwọn bàbá yín ṣe yàn káwọ̀ tó dáyé ṣùgbọ́n gbogbo ẹ̀yin tọ́lọ́ ń pè ní nǹkan Alájà Mọ̀nsúrà ò sí nínú Ọ̀yọ́ Mèsì o Alájà Mọ̀nsúrà ò sí nínú post o ṣùgbọ́n lẹ́ni yìí nínú èèkàn tọ́lọ́ ń fi sọ̀yọ́ ló kọ orí inú ẹ̀ l'Alájà Mọ̀nsúrà wà torí pé wọ́n ti pass through ọ̀pọ̀lọpọ̀ ipò tó dẹ̀ jẹ́ wípé ọlọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ nú ó ní sọ́pọ́ọ̀tì Aláàfin Ọ̀yọ́ nú ọ̀pọ̀lọpọ̀ ló ti gbapò lọ́yọ̀ọ́ tó lọ́wọ́ Alájà Mọ̀nsúrà nú so kò sí bá sì ka àwọn ìkan tó jẹ́ òpómúléró lọ́yọ̀ọ́ Aláàfin lónìí táyọ̀ Alájà Mọ̀nsúrà lẹ̀ kò sí bá sì wá máa ka àwọn èèyàn lénìí táyọ̀ Alhaji Yunus Akíntúndé lẹ̀ kò sí bá ṣe máa ka àwọn èèyàn lónìí táyọ̀ Skimel lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Skimel ò láǹfààní púpọ̀ láti dá sọ̀rọ̀ ọba tọ̀rọ̀ mọ́ ọba ni ṣùgbọ́n ipò tó ní ó láwọn nǹkan kan tó lè fi ṣe ní ti dáadáa ipò tó wà ó láwọn àǹfààní kan tó lè fi mú wọ̀lú Ọ̀yọ́ ó láwọn àǹfààní kan tó lè fi ṣe sílùú Ọ̀yọ́ ọmọ bá gbìyànjú o níta jẹ́ ṣùgbọ́n kò tí ì tó bẹ́ẹ̀ ni kò tí ì tó Ọ̀yọ́ tí wọ́n bá ní ọmọ ilé ibì kan ní IDS Àfọ̀njá tí wọ́n bá jókòó tí wọ́n sì bá ní kẹ́dùn bẹ́ẹ̀ ilé tí IDS Àfọ̀njá kọ́ tí wọ́n bá jókòó tí wọ́n bá sì bá ní kẹ́dùn bẹ́ẹ̀ àwọn ẹbí IDS Àfọ̀njá tí wọ́n bá jókòó tí wọ́n bá sì ìkẹ́dùn bẹ́ẹ̀ gbogbo Ọ̀yọ́ lápapọ̀ ta ló tiẹ̀ fẹ́ pé wọ́n tí wọ́n fi sì bá ní kẹ́dùn ní ìsìn ta lá pè lórí Ọ̀yọ́ ní ìsìn ta ni ẹ ti rí sí wàhálà.